A kí yín káàbọ̀ sórí amóhùnmáwòrán Nigbati àṣà wa èdè wa níbi tó jẹ́ wípé ẹ mọ̀ pé tó bá ń sọ nípa ìmọ̀ àti òye ó kalẹ̀ síbi tó bá dẹ̀ jẹ́ nípa ìgbáládùn náà ni ó wà níbí náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí wa tó ti rí pé à ń sínú àbáwálé ni a tún ti jáde lọ síta tàbá dẹ̀ ti jáde lọ síta bẹ́ẹ̀ yẹn ara àwọn iṣẹ́ tẹ́ ń rán wa òun náà ni a tún lọ jẹ́ lẹ sọ pé fẹ́ kí a tún bá yín gbé àwọn àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ kó má jẹ́ pé bóyá pé yálà àwọn olórin tó ń kọrin ìbílẹ̀ fẹ́ kí jẹ́ pé èdè yìí tún kárí káwọn èèyàn tún lè mọ̀ pé wọ́n tó ti ṣe nǹkan jàǹkànjàǹkàn nǹkan ńláńlá tí wọ́n ti gbé àwọn bí ńláńlá náà wọ́n lè sọ èdè abínibí wa òun láti wò pé táwa lẹ́ni tá tún lè rò pé tá bá sáré tún lọ bá àwọn ọ̀dọ́ náà á lè rí nǹkan kan dìmú bẹ́ẹ̀ nítorí tó bá fẹ́ ṣakọni ẹni táwa bá lè ní wàláì wọ́n ṣàkọjù ẹ lọ ìgbò fẹ́ ní fashionista ni wàláì wọ́n fashionista jù ẹ lọ ẹ̀mí lè sọ pé bóyá tó bá kó fẹ́ sọ pé tó bá dẹ̀ ní ìyàwó bàbá náà ìyàwó bàbá wà ń bẹ̀ so wọ́n dẹ̀ sì ń gbé èdè ìṣe àṣà wọ́n sì gbé lárugẹ kí ló tí wò tí wá nígbè ọ̀dọ̀ ta ni mo wà ọ̀dọ̀ ọ̀gá tiwa ni wọ́n torí pé iṣẹ́ táwa ń ṣe yìí àwọn là máa ń wò ń gbà yẹn pé mo dẹ̀ fẹ́ dàbí ọ̀kiri àǹtí ìdéwọ̀ bàbá náà ṣe kí ni à ń tẹ̀lé wọn one and only Otunba Dayo Adeneye bàbá o. Ẹ káàárọ̀. Ẹ̀kẹlẹ́ sà. Ẹ kú ojúmọ́ o. Ṣé dáadáa la bá yín sà? Bàbá káàkiri lọ tí wọ́n wá sà gẹ́gẹ́ mi dẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan pé wọ́n rán wọn ṣẹ́ ni pé à ń kàn fẹ́ kó jẹ́ bóyá wọn olórin jùjú àbí fújì àbọ̀wọ̀n àpàlà nìkan ni wọ́n fẹ́ ká tún gbọ́dọ̀ gbèrú ẹ̀yin èèyàn báyìí wá tó jẹ́ pé ọmọ yóò bá gidi nìyí tẹ̀lẹ̀ ti gbé nǹkan gidi ṣe òun la ṣe wá sọ́dọ̀ yín sà ẹ ṣe ta dẹ̀ kàn sí yín tẹ̀lẹ̀ gbà á lálejò sà. Àgbọ̀dọ̀ má jẹ yín. Ti ẹ̀yin lọ́gá wa sà. Ẹ ṣe gan sà. Bàbá àwọn ará àdógbolú náà wò yẹn ẹ bá mi kí wọn sà. Mo kí gbogbo àwọn ará mi o mo kí wọ́n ní kí wọ́n ní èdè Ìjẹ̀bú ẹ̀wọ̀n káàbọ̀ sórí ètò ìwé o ọmọ wọn èmi Otunba Dayo Adeneye mo kí wọ́n mo fọ ṣìkẹ́ máa wò wá lọ o àgbìyànjú dẹ́ náà. ó nìyẹn ẹ ti ní ọmọ yín nìyẹn tó di kéye bàbá mo ní èmi tí mo lọ́jọ́ tó pẹ́ díẹ̀ sà mo rí pé bẹ́ẹ̀ sì ṣe wà náà sà kò dàbí pé ọjọ́ orí yín gòkè sí àtọ̀ sí rúgbọ̀n tó yẹ pé kí làṣírí yẹn sà. ọlá Ọlọ́run ni ọlá Olúwa ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a ti gòkè àgbà díẹ̀ náà a ti dégbé àgbà ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a ti pẹ́ nínú iṣẹ́ yìí náà a ti ń lò bí 30 years bàbá ní ká kà ní díẹ̀ bá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ń ṣọ́ wa lọ ó ń ṣọ́ wa bọ̀ bá ṣe ń re TV tá ń lọ rédíò tá ń lọ Grammy tá ń lọ gbogbo ẹ̀ a dúpẹ́ pé Ọlọ́run ó ń dẹ̀mí sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó àwa èèyàn náà láti máa ṣe tó yẹ káwa náà ṣe ká jẹun tó tọ́ ká tọ́jú ara ká exercise ká jẹun níwọ̀nba oúnjẹ tó tọ́ sára ní àkókò yìí ṣé nǹkan tí mo sọ yé yín àbí nǹkan tí èèyàn ń ṣe nígbà tí èèyàn jẹ́ 20 èèyàn lè máa ṣe nígbà tó bá 40 àbí 50 so èèyàn láti bára ẹ̀ sọ̀rọ̀ ká dẹ̀ máa exercise ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì pé ṣé mo especially níbi táwa ń gbé yìí ní Èkó tó yẹ pé stress pọ̀ gan ẹ̀yin náà wọ́n ń sin ká tó kémi àti nítorí ránṣìn àti wà ní so stress a máa build up tí èèyàn bá dẹ̀ tọ́jú ara a máa fàbọ̀ sára so àwọn nǹkan tèmi máa gba àwọn èèyàn wa nímọ̀ràn yẹn pé oúnjẹ níwọ̀nba tí èèyàn bá ti ń dàgbà báyìí náà ó ní nǹkan tí èèyàn máa jẹ fruit ni o vegetables ni o ló yẹ kó pọ̀ jù ní oúnjẹ tí èèyàn máa jẹ díẹ̀ wọ́n bá dẹ̀ ní ẹ̀bà ní pounded yam ní fùfú ní àmàlà àwọn nǹkan tó máa jẹ́ kára máa dán géré dẹ̀ ló yẹ kí èèyàn máa tọwọ́ bọ̀ sí ọtí níwọ̀nba sìgá no but exercise very much so. ẹgbẹ́ bàbá tó sáré mú wa wọ tó ní medical sáré fún wa bàbá ó pé síbẹ̀ gidigidi ibi tí mi tẹ̀ ẹ̀rọ gangan wọ́n tó sáré débẹ̀ fún wa bàbá ẹ̀yin ọ̀dọ́ ẹ ti ń tẹ̀lé wa báyìí sìn káàkiri tẹ́wọ̀ bá mo fẹ́ dá yín padà sẹ́yìn díẹ̀ sà mo rí pé Sùúrùlérè lẹ ti lọ primary school sà. bẹ́ẹ̀ni. mo dẹ̀ rí pé tí wọ́n lọ sí ẹ kúrò lẹ́kọ̀ọ́ lọ fún secondary school sà. mo ní báwo ni ẹ̀tọ́ ẹ̀kọ́ mi Èkó tó di pé tó wá di pé ó tún. ọmọ Ìjẹ̀bú pọ́nbélé ni mí o wọ́n bí mi sẹ́kọ̀ọ́ lóòótọ́ wọ́n bí mi sẹ́kọ̀ọ́ tẹ́mẹ́ta St. Jude's Hospital mo láǹfààní láti lọ primary school St. Catherine's ní Sùúrùlérè bẹ́ẹ̀ ṣe sọ
ṣùgbọ́n ìgbà tí mo ṣe tán bẹ̀ àwọn òbí mi wò pé bọ́ yìí cause irinṣẹ́ mi kò tẹ́ wọn lọ́rùn pé àwọn ò gbọ́dọ̀ jẹ́ kọ́ ọmọ yìí kó dúró sẹ́kọ̀ọ́, àwọn fẹ́ kó jẹ́ èèyàn kó jẹ́ nǹkan. Ọjọ́ kan òru kan ni wọ́n palẹ̀ ẹrù mi mọ́ ní Ìjẹ̀bú-Òde grammar school boarding school. Boarding school tí mo dẹ̀ ń sọ yìí kẹ̀ ògiri ibẹ̀ báyìí ni o lè jáde unless headmaster bá ní o lè jáde. So bẹ́ẹ̀ mo wà fọ́dún 5 gbáko. Bọ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a kọ́ nǹkan tó yẹ ká kọ́. Àwọn tó senior wa ń gbà yẹn náà wọ́n fi ètò wọ́n fi kọ́ wa. So from there a tún wá padà sẹ́kọ̀ọ́. But mo lọ ọdún 5 gbáko ní Ìjẹ̀bú-Òde grammar school. Alọ́pọ̀mí lódò ní o, à ń gé koríko ní gbogbo ẹ̀ lẹ́ṣẹ́ ṣòkòtò pọ́ ń sọ òun lẹ́ gbọ́n yẹn bàbá gan ti ṣe kí ni wọ́n ti mú omi wọ́n ti pọ́ mú odò. Bàbá wa sáré lọ school kan ní Victoria Island kẹ́ tó wá sọdá sí Òkèsà. Mo fẹ́ mọ̀ kí ni ìdí tó yẹ pé ṣé ẹ̀ ń tò lọ́wọ́ ni àbí sà kọ́ ara lé kọ́lé. Ṣé mọ̀ pé nígbà yẹn tí mo sọ yìí 1979-80 nígbà yẹn 13 states ló wà Nàìjíríà nígbà yẹn 13 universities ilé ẹ̀kọ́ gíga 13 pẹ̀lú ló wà Nàìjíríà. So bó tiẹ̀ ó ní limit iye students tó lè gbà. So bó tiẹ̀ pass gbogbo credit ẹ tó ní gbogbo tí gbogbo ẹ ṣá àti wọlé di wàhálà. So ní first attempt yẹn èmi pẹ̀lú àwọn tí ó make cut yẹn. So mo láti lọ sí Federal School of Arts and Science ní Victoria Island láti lọ ṣe A-levels. But bí tí mo ti ń ka A-levels yẹn mo ṣáà ń sọ fáwọn òbí mi pé A-levels yìí kò wù mí, it's a waste of time, kò wù mí. Because èmi jẹ́ èèyàn kan tí wọ́n ń pè ní àwọn tó máa ń pè ní child prodigy. Ìgbà tí mo at the age of 12-13 mo ti parí secondary school. So àwọn parents mi dẹ̀ ń wò pé ó ti young jù wá lọ ṣeṣẹ́ sí wá lọ nínú university lóhùn mi lọ university ni mo fẹ́ kàwé kí n tètè ká kí n kà kúrò ńbẹ̀. So mo lò bí less than a year ní Federal School of Arts and Science kí opportunity mi tó wá yọ táwọn òbí mi wá ní àgbo instead tá máa fi dánmọ́ yìí ó tó gbà kan tí mo ní mi ò tiẹ̀ lọ mi ò lọ́mọ́ pé kò sí nǹkan kan tó fẹ́ kọ́ mi ńbẹ̀. Wọ́n ní pé òkè tó bá jẹ́ ìyẹn ni wá máa lọ sókè òkun. Mo tún ní mi ò lọ yẹn mọ̀ pé gbà yẹn Nàìjíríà dùn àti sọ́kẹ́ tó wọlé sà. Nàìjíríà dùn gbà yẹn kò sẹ́ni tó fẹ́ lọ kò sẹ́ni gbogbo àwọn tá lọ ń gbà yẹn pẹ̀lú agídí pẹ̀lú wọ́n páàkì ẹrù mi tí ẹ̀mọ̀ gbàtí bá àwọn òbí mi páàkì ẹrù pé wá ṣàwà lọ ṣẹ́mọ̀ àfẹ́ fi Nàìjíríà lẹ́yìn gbà yẹn. Ọ̀túnba ẹ má bínú sá fọ́wọ́n tán wà káàkiri tẹ́ bá ní Nàìjíríà dùn kí lọ́wọ́n kan 2-3 tẹ́ fi sán gbà yẹn sá. Ẹ jẹ́ fún yín báyìí nígbà yẹn mo ṣe part time job nígbà yẹn salary mi lóṣù 110 naira 110 naira but kí n wá fi fún yín ní balance kí n fún yín ní tí èèyàn bá fẹ́ ra mọ́tò ńgbà yẹn brand new 504 ńgbà yẹn was 600 naira. Tó jẹ́ brand new chacha. Station wagon was 800. Kẹ́rí pé Nàìjíríà dáńgbà yẹn. Ṣé ó ti yé yín? À ń lọ ìlú òyìnbó, à ń lọ Amẹ́ríkà lọ 300 naira ní pé tíkẹ̀tì ẹ̀sì ẹ̀wọ̀n jù kó ní sọ́mà 300 naira. Ó wọ́n jù 500 naira, ó ti dé lóyìnbó. Ẹ̀wọ̀n tó wá ń pé kílọ̀ tó bá ń sọ pé ṣé bàbá yìí ṣé wọ́n kàn ń sọ dàbọ̀ fi ń ṣàwádà wọ́n fi ń ṣàwádà. Ṣe bí Google wà ń bẹ̀ wọ́n lè Google lẹ̀. Wọ́n ní kẹtẹ́. History Nàìjíríà wà ń bẹ̀. So torí ẹ̀ ní táwa báyìí bá ń sọ̀rọ̀ tá a bá ń sọ fáwọn ọ̀dọ́ pé ẹ jẹ́ ká tẹpá mọ́ṣẹ́ ẹ jẹ́ ká tẹra mọ́ Nàìjíríà yìí ṣe máa da. Wọ́n á ní irọ́ ni it's easy for you to say because àwa ti rí Nàìjíríà nígbà tó da àwa ti tọ́ wò a dẹ̀ ní believe pé ó bà ní kò bàjẹ́. Ọlọ́run ṣe máa bá wa ṣe a ní potential. Èmi máa ń ṣe nǹkan kan máa ń ṣàpèjúwe fún àwọn mo ní the richest black man in the whole gbogbo àgbáyé yìí Nigeria ni Aliko Dangote. The richest black woman ibi náà ni wọn ò dẹ̀ make owó yẹn ní America wọn ò make ẹ̀ ní London Nigeria yìí náà ni. So báwo ni èmi ọmọ onílé ọmọ ọlọ́nà ọmọ onílẹ̀ why tẹ́mi ò nílé make ẹ̀ tí ó ti yé yín. So advice tẹ́mi máa fáwọn ọ̀dọ́ wa ni pé ká túbọ̀ wo yes ó wà painful o pé kó máa wo nǹkan tó fẹ́ dọwọ́ mú báyìí kó máa wo lọ́ọ̀kan kó máa rí mú ní promises politician ọ̀la promises president ọ̀la but ní give up ni ìdí only ìlú ta ní náà nìyẹn a máa persevere àbọ̀rọ̀ olóyìnbó títí tá máa fi dé paradise lágbọ̀rọ̀ Ọlọ́run. Bàbá ẹ wá ṣe ẹbẹ̀rẹ̀ yín ní US ẹbẹ̀rẹ̀ yín ní New Orleans
ọmọ Sùúrùlérè mọ́mọ́ Jẹ̀bú ẹ̀dẹ̀ bára iṣẹ́ tí o kẹfẹ́ sá padà wálé ni àbí. Níbi kàkàwé yìí náà ni from New Orleans from actually Georgia mo lò 1 year ní junior college from there mo wá transfer lọ sí university ní New Orleans yẹn ibẹ̀ lèmi àti Kenny ti pàdé abẹ́s ní Kenny ń ka accountancy èmi ń ka business administration. New Orleans jẹ́ ìlú tó yẹ pé very cultural city, kò àṣà wọn kò fi bẹ́ẹ̀ jìnnà sí tiwa, oúnjẹ wọn kò fi bẹ́ẹ̀ yàtọ̀ sí tiwa, so ó jẹ́ ká wà a bit at home, but pé dáàdì mò ń bọ̀ nílé o, mi ò dúró síbí mọ́ o. ojoojúmọ́ là ń pè ojoojúmọ́ gbà tó gbà kan pé àwọn òbí wa ní ẹ má pèlé mọ́ títẹ́ bá graduate. ṣé mo Nàìjíríà ń dùn gbà yẹn every week ìkómọ wà, every month wà á rí tòkú kan lọ, wà á rí birthday party kan, wà á rí Nàìjíríà ń dùn gbà yẹn owó kékeré díẹ̀ báyìí. bẹ́ẹ̀ ẹ̀ ná. $1 was 80 kobo. $1 was 80 kobo. Ó ti yé yín tó yẹ pé njọ́ mo máa ń rántí nǹkan kan ọ̀nkú mi kan ó ti kú sí njọ́ tí mò ń lọ yẹn tí mo fẹ́ máa lọ sí airport ó wá kí mi ó dẹ̀ tọwọ́ bá pò ó kó 500 naira ló kó fún mi. ẹ̀yin tẹ̀ ń kúrò lẹ́kọ̀ọ́. ẹ máa bọ́ mi 500 naira èlé ni mo lọ kọ́ńtà pijó. ẹni pijó bíi 600. mo wá kówó yẹn mi tẹ̀ sọ fún àwọn parents mi pàtí mo dé New York mo wá change owó yẹn sí dọ́là bíi $800 ló jẹ́. mi ò gbàgbé ọkùn yẹn títí tó ti yé yín. So Nàìjíríà yẹn lẹ ní kèmí fílẹ̀ ń gbà yẹn tó ti yé yín. olè fi ọtí yín wọkọ̀ òfurufú ni. But bọ́lá ń ṣe kọ́ pé a ṣe máa rin ìrìn àjò wa ní ẹbọ bá ṣe dé ní Orleans ní ẹ̀ta dẹ̀bẹ̀ sí níkà Ọlọ́run dẹ̀ fún wa ṣe àgbà first degree àtún gba second degree náà masters in radio and TV production ìyẹn ló sún èmi àti Kenny. Bàbá náà ti ń ṣe akẹ́kọ̀ọ́ ẹ̀ tún ṣe tíṣà díẹ̀ ní Amẹ́ríkà, báwo nìyẹn ṣe jẹ́ agbọ́. Ṣe rí nǹkan kan tí ìlú òyìnbó dá fún especially America, wọ́n á tẹ́ gbogbo pẹ́pẹ́ yẹn tẹ́ pé ìtó bá wùn ẹ̀ ló máa ṣà ń bẹ̀. Èmi dẹ̀ máa mo bọ́lọ́run ṣe májẹ̀mú kan. Ṣe rí ìgbà tí mo jẹ́ ọmọ kékeré díẹ̀, ìgbà tí mo wà ní my teens mo yà pátá díẹ̀. Ẹmọ̀ kó mo sọ fún yín ọ̀rọ̀ secondary school, even gbàtà wà ní Ìjẹ̀bú-Òde grammar school yẹn ẹ̀yin náà mọ̀ pé kó àlè ṣe ká má ṣe gbàtà máa dé form 3 form 4 abẹ̀rẹ̀ sí ní fò gànà ká máa fò lámà lọ́wọ́. bó ṣe ga tó yẹn bàbá. àfò. ẹ̀yà ńlá ní pé bójú bàbá ṣe rí ibi náà lẹ ti máa gbọ́ bàbá ń sọ yẹn. àfò gànà aláwọ̀ sinimá Amitabh Bachchan Dharmendra gbogbo ẹ̀ lálọ́wọ́ gbogbo ẹ̀ àwọn olówó Chinese film wọ́n á mú wa wọ́n á punish wa tó bá tún di next week àtúnṣe náà ni so mo yà pátá díẹ̀. Àgbà tí máa fi dé padà sí Federal School of Arts and Science mo sọ ní VI yẹn ọkàn mi ò tiẹ̀ kò sí níbẹ̀ rárá, so táwọn bá ti drop mi ní school báyìí èmi àtàwọn ọ̀rẹ́ mi máa gbẹ̀yìn jáde à ń lọ fálọmọ nìyẹn mi tẹ̀ ní wọ class rárá. Ó wá ní vice principal wa olùkọ́ yẹn jẹ́ pé a wá wa kan ibi tó bá ta bá wà bóyá pepper soup joint ni o ibi tá ti ń mu sìgá ni o a wá wa kò nílé wa o a bá wa jókòó a ní kílẹ̀ ṣé sìgá lẹ fẹ́ mu ẹ fún wọn sìgá. ẹjẹ́ àmà fà lọ. ṣé ọtí ni njọ́ kan wá ó ṣàrà sìgá yẹn ó ra tó pọ̀ ó ní ẹ máa mú ẹ ṣáà mú lọ mọ́ bàtà fa sìgá yìí tí a fa aláàmú àwọn onínú a máa ń parí sìgá yìí sẹ́ẹ̀ a ní ìbọ̀sà yín òun mú sìgá ó ní ẹ̀bọ̀ gbàtúmọ̀lẹ̀ tí bá yín lẹ́nu ẹ̀ ẹ jẹ́ ká kú ìjọ fà á ṣe rí bàtà fa bíi pákẹ́ẹ̀tì 5 tán a ní sáà mú sìgá àtijọ́ yẹn mi ì fọwọ́ kan sìgá mọ́ so máa yẹn Mr. Osho Olukoya wọ́n ṣì wà live action man la máa ń pè wọ́n mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí wọ́n ṣe rí bàbá yẹn wá nínú tíátà kò ní ìdá ti ṣe o tó yẹn ó lè sọ pé ìyẹn ń ṣe business òun ṣùgbọ́n bàbá yẹn wá á tún kó wa padà lọ sí class á tún kọ́ wa ṣe ó ní so much passion tó jẹ́ pé mo hàn pé wáyé tí bàbá yìí tẹ̀ ń ṣe gbogbo nǹkan tó ń ṣe gan kí ni but eventually ó wá ṣàlàyé fún wa pé ìdùnnú tòun ni pé táwa bá succeed Nàìjíríà dá táwa bá succeed àwa lè àtọ́ Nàìjíríà sọ́nà àá ṣe contribution tiwa òun náà wò pé iṣẹ́ tóun ṣe ìgbésí ayé òun kò jẹ́ lásán but unfortunately mi ò finish in school yẹn tí mo fi travel mi ò gba gbogbo nǹkan tí bàbá yẹn sọ so gba tí ma fi dá America yẹn mo kàn ń dabo school ni so èmi àti Kenny bí ọdún 3 la fi graduate instead of 4 years as a matter of fact ní ìgbà tá a ṣe masters wa
oṣù mẹ́sàn-án la fi ka masters degree instead of ọdún méjì. À ń lọ school látàárọ̀ títí dalẹ́ ni aago 9 àárọ̀ títí di aago 9 alẹ́ ni. Jẹ́ pé ìjọ́ ta máa graduate gan dean ni wa ó ní pé láyé pé òun ò lè pé 9 months pé kò sẹ́ni tó ṣe rí pé irọ́ òun ò lè jẹ́ ká graduate. Sá láti ti gba lọ́ọ̀yà ni pé ṣé a pass àbá a pass ṣé a ṣe gbogbo requirement kí wá ní problem ẹ̀ ó ní pé kò 9 months pé kò ṣe bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá. So mo máa ń rántí bàbá yẹn mo dẹ̀ máa ń rántí ìyẹn mo ṣe májẹ̀mú yẹn pé èmi náà mo máa wá wé tí mi náà máa fi contribute sí life èèyàn mo dẹ̀ ní okay the only way to do it will be through teaching. Ẹ ṣé gan sir. Bá ṣe ń bá lọ ẹni ẹ ti pàdé brother yín ní Amẹ́ríkà ṣé ẹ ti ń ṣe amóhùnmáwòrán àti rédíò yìí ní Amẹ́ríkà ni torí pé a rí pé nígbà tí ẹ wọlé sí Èkó gbogbo ìlú Nàìjíríà ń gbà yẹn gbogbo alágbà pé àwọn méjì kan ti wọlé ṣé tí ń practice ẹ̀ ń bẹ̀ yẹn ní sà mo fẹ́ kẹ́ yọ̀nà náà ẹ̀ fún wa. Yes ṣe mọ̀ kí mo sọ lẹ́ẹ̀kan pé bàtà ṣe first degree wa èmi chemical accounting èmi ka business admin so after ta ṣe tán for second degree abaka radio and TV ṣe rí ní tí èèyàn bá ṣe masters degree radio and TV yẹn ṣe rí tá bá wọ school class báyìí classroom wa radio station ni so tó bá gbé paper àti pen ẹ láàárọ̀ radio station ló máa resume sí tó máa ṣe production tó máa ṣe presentation tó máa ṣe gbogbo ẹ̀ gẹ́ẹ̀tì tó ti yé yín wọ́n á dẹ̀ àwọn professor dẹ̀ máa wà ń bẹ̀ tó máa evaluate ẹ̀ tó ti yé yín then tó bá di ọ̀sán a tún lọ sí TV station wàá kọ script wàá produce wàá ṣe as a matter of fact a tún kọ́ photography pàápàá mo lè print film mo lè ya picture mo lè gbogbo ẹ̀ náà kọ́ wa fún masters degree so gbogbo òun láti mọ all levels so bàtà máa wá ṣe yẹn tán nínú ká wáṣẹ́ tá à ń wáṣẹ́ ìyẹn ṣáà tì wá lọ sí Hollywood ní California Hollywood tá wá ń gbé yẹn láti wá bẹ̀rẹ̀ sí ní rí a lot of gbogbo àwọn nǹkan tá ti kọ́ school yẹn tá wá ń rí ní practical pé ibi tá à ń gbé ní Hollywood yẹn gbogbo àwọn tó jẹ́ neighbor wa ìdá kan jẹ́ actor àbí kan jẹ́ actress àbí kan jẹ́ musician àbí. ọ̀sẹ̀ wọn jẹ́ olókìkí èèyàn ṣá. So gbogbo ìwòṣe wọn ìṣeṣe wọn làwa náà ń wò pé ok ẹni yìí ṣe báyìí ó sọ di star ẹni kọ báyìí ọ̀nà bá jókòó ìjọkàn lábá jùrọ̀ pé ọ̀gbẹ́ni wà ọdún mélòó la fẹ́ lò ń bí gan táwa náà bá tẹ̀lé mú 3-4 nínú nǹkan tá ti rí yìí ká tiẹ̀ lọlé ká lọ wò ká bóyá lè gbé kalẹ̀ bóyá á dòun àṣà ń wò because ṣe mọ̀ pé by that time èmi ti fẹ́yàwó ọmọ ti wà ń bẹ̀ so bọ̀kẹ́ni ò tí fẹ́yàwó ń gbà yẹn ó ní káṣá máa rò ká máa rò ẹ̀kọ́ èèyàn kan lè dédé gbéra pẹ̀lú ìyàwó àtọmọ because Nàìjíríà tí a sọ àti Nàìjíríà ti wá yàtọ̀ sígbà tẹ́yìn sọ yẹn sá o ó ti wá change ńgbà yẹn kò ń ṣe 600 ló ń ta pijó mọ́ o. bàtà tí mo ń sọ yìí dọ́là ti wá di bí 22 to 1 lẹ́pẹ́ àwọn èèyàn kan máa pè é ẹ má wálé o ẹ jókòó sọ́wọ́n ẹ má wá o ẹ má wálé o kí ló ń bọ̀ wá ṣe ẹ jókòó sọ́wọ́n okay because nǹkan tí wọ́n bá send sáwọn ọgbà yẹn ó jọjú bẹ́ẹ̀ni tó bọ́ jẹ́ $200 ló send nígbà tó ṣe tó wọ́n á wí kí ló ń bọ̀ wá ṣe má wá o bọ̀ ṣe màá yún ilé ń fà wá àwa ta mọ̀ nǹkan ta fílẹ̀ pé irọ́ àwa dẹ̀ ti ń rí potential nǹkan tó wà ní Nàìjíríà pé ìlú tó ní 200 million people tó bá rí nǹkan kan ṣínkínní tà fún èèyàn tó jẹ́ 10% ni tó ti yẹ kò bá jẹ́ newspaper kò bá jẹ́ record kò bá jẹ́ gúgúrú kò bá jẹ́ pà torí nǹkan kan tà sí 10% of 200 million people tó ń rà lọ́wọ́ ẹ̀ wà á jẹun wà á wà òkè so yẹn ló jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ìró pé wò ọmọ ẹ̀ṣẹ̀ Amẹ́ríkà yìí ó dùn but ilé làbọ̀ sí mi oko báwo la ṣe máa ṣe o bọ́lá ọ̀ndẹ̀ ṣe máa wá ṣe àna Kenny high chief Dr. Raymond dọ́pẹ́sì àfitọ̀wọ̀tọ̀wọ̀ kí bàbá wa o àwọn náà wá kí wa ń jọ kan aṣáàgbé wọn kiri agbé wọn Hollywood agbé wọn káàkiri àtòtójọ́ kejì wọn ṣáà ní ẹ ṣé o iye pé mi gbádùn lóye mo gbádùn ẹ o mo gbádùn gbogbo Hollywood and Los Angeles ẹgbẹ́ mi rán bọ̀ ń jọ̀wọ́ lẹ̀ ń bọ̀ nílé a ní bọ̀ nílé sà bọ̀ nílé báwo sà pẹ̀lú bí Nàìjíríà ṣe irọ́ àwọn náà wá sọ story tí wọ́n fún wa pé ìlú òyìnbó làwọn náà ti kàwé Poland to be exact pé bọ̀ èèyàn kan ló rí àwọn tó pe àwọn náà pé ọmọ kí ni wọ́n ń ṣe ń bì yìí wọ́n náà máa bọ̀ nílé kájíjọ tún tò kájọ tún ṣe ta ni ẹni tó pè wọ́n wálé yẹn bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ló pè wọ́n wálé. ẹ bọ́rọ̀ owó bàbá ọ̀.
akínyín. báwọn náà ṣe pè wá ni pé ó yá ẹ̀yin náà ẹ bẹ̀rẹ̀ sí ní òro ẹ má dàgbà sí ibi yìí o ilé làbọ̀ sí mi ẹ̀yin náà ẹ máa bọ̀ nílé kẹ́yìn náà wá kájọ tún ṣe ìwọ gbé kémi gbé kájọ gbé pọ̀ ni so àdẹ̀bẹ̀ sí ní òro kò dẹ̀pẹ́ náà kàn pè wá pé idea radio station kan wà o idea tv private kìíní kan wà o license wà o ṣé ẹ máa bọ̀ ká ìjọ ṣe ok bá ṣe di èrò nàìjíríà nìyẹn àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Nigerians wọ́n pakuru mọ́ wa wọ́n embrace wa both radio and tv power lọ́jọ́sí àti AIT títí lè ní kò tó gbé wa padà nìyẹn àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àdójú ti àwọn èèyàn wa. ẹ̀rí bàbá ṣe tó ẹ̀yin ọ̀dọ́ náà ti gbọ́dọ̀ rí nǹkan kan dìmú bẹ́ẹ̀ yẹn mo sọ pé ẹni tá a wà lọ́dọ̀ wọn lé ní tọ́ba ti bá máa sọ lè máa ń gbọ́ ìyá seen it all ẹni pé ó kè lọ́ ti mú wọ́n ti ṣe gbogbo Hollywood gbogbo ẹ̀ Vegas gbogbo ẹ̀ ọtún ti wá padà wálé wọ́n á ṣe ọpọlọ yóò ní dàrú sá. ẹ dé AIT Jams àwátẹ̀tù sí kéré díẹ̀ ń gbà yẹn sá àmọ́ àwọn ẹ̀gbọ́n wa ń gbà yẹn kí wọ́n máa ṣe nǹkan kan tó bá ti ní kẹ́kẹ́ àti D1 wọ́n máa páàkì ni wọ́n ń wò mí báyìí pé ẹ̀yin náà ń pè àwọn pípù yẹn bàbá ẹ̀dẹ̀ wọ ṣọ́gbọ̀n yẹn sá ìgbà yẹn wá dẹni gbẹ̀yìn lẹ wá ń fún wa ní fúbù bẹ́ẹ̀bẹ́ kìnnìkan bẹ́ẹ̀bẹ́ bàbá báwo ni ìgbà yẹn báwo ni àwọn ọ̀dọ́ náà wọ́n fẹ́ mọ̀. ṣe rí nǹkan tí màá tọ́ka sí ni pé nǹkan tá à ń ṣe ń gbà yẹn a nífẹ̀ẹ́ sí nǹkan tá à ń ṣe a ṣe torí owó a ṣe nítorí iyì a ṣe nítorí fame passion ìfẹ́ ta ní sí nǹkan tá à ń ṣe ṣe tẹ́ bá jí mi lóru láago 3 and aago tán tiẹ̀ máa ń jí mi nìyẹn cause gbà yẹn mi ni mo ń ṣe program àárọ̀ ultimate morning show tá a máa bẹ̀rẹ̀ láago 5 àárọ̀ so wọ́n á ti bá gbé mi látago 3 mo dẹ̀ ṣe fọ́dún 7 gbáko. ẹni kò sí ìsinmi rárá. tán bá ti wá gbé mi láago 3 yẹn ká tó dá lágbàdo láti èbúté mẹ́ta tí mò ń gbé a ṣe program láti 5 látago 5 títí dago 10 àárọ̀ èmi dẹ̀ tún ni marketing manager màá ṣe tún wá padà sẹ́kọ̀ọ́ màá lọ sí Nigerian brewery màá lọ sí Guinness màá tún lọ tajà màá tún lọ ẹbá support ẹsẹ̀ màá lọ Coca-Cola lọ́gbẹ̀ màá tún tó bá dago 3 màá tún face alágbàdo padà tó bá dago 5 èmi àti Kenny a tún máa padà sórí rédíò a máa ṣe top 10 countdown a máa ṣe power play a máa ṣe yẹn títí wago 10 alẹ́ tàbá ṣe tán lálẹ́ yẹn ní 10 àṣẹwà lọ rí chairman àfún wọn láìsí gbogbo nǹkan tá a ṣe lé ní níjọ àwọn program tá a ṣe katókù lọ́dọ̀ chairman 11-12 tí lo kọ́tíṣẹ̀ tí bá bẹ̀rẹ̀ sí gbé mi padà lọ sí èbúté mẹ́ta kí n tó délé aago kan wọ́n dẹ̀ sí padà bọ̀ ìjọ kejì náà wọ́n tún máa gbé mi láago 3 ìdé mi tó ti yé yín so bá ṣe ṣe nìyẹn ṣe rí ọ̀rọ̀ bàbá Ògbéni tó bá fẹ́ lówó láyé o kó má ṣe ṣọ̀lẹ tó bá fẹ́ lówó láyé o kó má ṣe ṣọ̀lẹ èèyàn máa ṣiṣẹ́ èèyàn dẹ̀ máa ṣe pẹ̀lú ọpọlọ but the important thing ni kéèyàn wá nǹkan téèyàn nífẹ̀ẹ́ sí nǹkan téèyàn nípa tó bá jẹ́ photography lóhùn ẹ̀ tó bá jẹ́ orin kíkọ ni but má tàn rẹ o tó o bá ní talent fún wàá máa struggle ni o but téèyàn bá ti tètè rí nǹkan téèyàn ní passion fún bó jẹ́ journalism ni bó jẹ́ whatever èdè bó jẹ́ designer bó jẹ́ model ni tó bá tètè kọ́ bí ara sí tó dẹ̀ tẹpá mọ́ṣẹ́ tó dẹ̀ fàdúrà tí tọ́lọ́run dẹ̀ gbá it will take you places lágbára Ọlọ́run. bàbá ẹ wá délé ńgbà yẹn gẹ́gẹ́ bí máa ṣe kà mo ṣe ni pé kò ń ṣe pé owó kọ̀ọ̀kan wà ńgbà yẹn náà sà bẹ́ẹ̀ kẹ́ wọ́n bá yín sọ ńgbà yẹn bí kẹ́ máa wálé o kẹ́ máa wálé ẹ wálé báwo ló ṣe wá jẹ́ sí kò sí dí àyèdè pẹ̀ lọ́wọ́ ẹbí gangan gbogbo ti dé sí yìí owó ló rí múlẹ̀. ó kúkú wà ńgbà yẹn náà ó wà but ṣe rí bàtà kọ́kọ́ dé mi ò gbọ́dọ̀ parọ́ irú popsi mi ó yarí kí ló wá ṣe kìíní kan ok kan lo oṣù mẹ́ta kó padà kó títí á padà Nigeria is not good right now ọ̀rọ̀ àgbẹ̀dẹ̀ mo máa sọ òyìnbó ni wọ́n sì ló máa sọ jẹ̀bú kí wàá ṣe pé ṣe báwọn sọ fún ẹ pé Nigeria kò ẹ wò ẹ jẹ́ kí n tẹ ẹ̀dán wò ná kìbí bí náà mo ti bí mi kìbí náà láti kúrò ẹ jẹ́ ká dán wò díẹ̀ ká tiẹ̀ wo ibi tó máa já sí adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà yẹn bàtá máa bẹ̀rẹ̀ adẹ̀bẹ̀rẹ̀ rédíò yẹn tó dẹ̀bẹ̀rẹ̀ sí lọ bó ṣe ń lọ kò sówó gbà yẹn lóòótọ́ o èló ni owó oṣù gbà yẹn 17,000 but adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run à ń jẹun but ṣe rí passion ta nígbà yẹn kò tiẹ̀ jẹ́ ká rò ń pa owó a kàn ń ṣiṣẹ́ yẹn lọ
pé nǹkan tá bá ṣe dream ẹ̀ ló ṣe ń lọ yìí o pé gbogbo nǹkan tá a rí lamẹ́ríkà tá a sọ pé tá a bá implement àwọn program tá a bá create program báyìí eré AI jam tẹ̀ ń sọ yìí àwa náà rí ń bì kan ni àwa náà pé tá a bá fi tiwa sí tá a fi Nigerian version sí tá a ṣe báyìí tá a ṣe báyìí tá a ṣe báyìí ó dòun náà nìyẹn so àwọn nǹkan yẹn ló ń jẹ́ kí ni wàá dùn pé so gbogbo ẹ̀kọ́ tó kọ́ wa ní school gbogbo nǹkan táwa náà fi kún tá a dà pọ̀ tá ó ń já sí la ṣe ń forí tì láàrin àti ẹ̀rọ ń pawó bọ́lọ́run ṣe máa ń ṣe nǹkan tíyàn bá kọrí sí nǹkan kan tó fi gbogbo agbára àti pa tó fi sà ẹjọ́ kan á bẹ̀rẹ̀ sí ní sanjọ́ ibi tá ti ń ṣe ẹ̀ ti jẹ̀rẹ̀ lẹ́yìn làwọn kan náà ti pè wá pé aṣọ tẹ̀ ń wọ̀ yẹn a fẹ́ máa sponsor aṣọ yẹn ìrìn àfẹ́ máa fún yín láṣọ àti àtúnsan owó kẹwọ́ṣọ yẹn ìyẹn lẹ ṣe ń gbọ́ tàwa ń pariwo pé fúgbù bèbí àwọn èèyàn kan mọ̀ pé èèyàn kan ń san owó fún wa láti sọ bẹ́ẹ̀ ni tí ó ti yé yín so a máa ń rẹ́rìn-ín sí téèyàn kan bá lóun influencer lórí Instagram àwọn kan ti ṣe é tí ó ti yé yín wọ́n á kó aṣọ yẹn wá fún wa lọ́fẹ̀ẹ́ wọ́n á tún fowó sí i owó tí mo dẹ̀ ń sọ yìí kì í ṣe owó kékeré tí ó ti yé yín tẹ́ pé 250,000 300,000 ní pé kí n tẹ ẹ bá wọ ṣẹ́ẹ̀tì bàbá mílíọ̀nsì nìyẹn gbà yẹn bá wọ ṣẹ́ẹ̀tì yìí so torí ẹ̀ láwọn ọmọ tá a bá pé fúbù ní tọ́mì àwọn yẹn ní àwọn show off ni wọn mọ̀ pé à ń polówó. bàbá àwọn ẹ̀ ń tajà ń gbà yín náà because ọwọ́ kọ́ àti ẹgbẹ́ ṣe gbọ́ tẹ wọ aṣọ tí kẹ́kẹ́ tí wọ́n wọ̀ ní program ọ̀hún náà lọ rà ń jọ kejì. ẹ wà ń bẹ̀ ni. bẹ́ẹ̀ ni sà. ṣe rí ó ní sponsor wa kan Wrangler nígbà yẹn ní Allen Avenue wọ́n fi yé wa pé ẹni aṣọ tá a bá wọ̀ tọ́wọ́n bá kó fún wa ní Friday tá a bá wọ̀ ní Friday yẹn níjọ́ Saturday báyìí wọ́n máa sell out ni. so àwọn máa make sure pé ó lè já aṣọ ọkùnrin ni o àwọn obìnrin wà rà pé tí nǹkan tí Kenny àdé wọn wọ̀ láwọn ni bó ṣe rí nìyẹn. so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìyẹn mo sọ pé téèyàn bá yètè rí passion ẹ̀ níbi tí mo fẹ́ mọ̀rọ̀ lọ́lẹ́ẹ̀kan yẹn o gbà tí mo sọ pé mo dé yìí tí mo sọ fún bàbá mi pé iṣẹ́ tí mo fẹ́ ṣe rèé rédíò TV music bàbá mi ní lápẹ́ rẹ̀ wá pé gbọ́mọ rẹ̀ rán ẹ̀ sọ pé mo rán ọmọ rẹ̀ ìlú òyìnbó kó lọ ká accounting kó ká business yìí music ló máa ń ṣe ìdí mo sọ ìkó máa ń ṣe wàhálà kékeré bàbá mi ní màmá mi máa kó jáde ilé ni pé ọmọ yẹn padà láti Amẹ́ríkà ẹ mọ̀ kí n gbà tá à ń sọ yìí tó bá ní ìwọ musician àbí bóyá ìwọ tó kàwé ni ìwọ tó sọ ṣàṣà ni tó succeed ní musician tá bá ka Arúnà Ṣọlá tá bá ka maybe Àyìnlá Ọmọwúrà King Sunny Adé Òbí àwọn tó kù jẹ́ mọ̀ wọ́n ń gba lẹ́gbẹ̀ẹ́ ni níbi Fẹlá pé ìwà fẹ́ ṣe music kò sáyè bank ló ti máa ṣiṣẹ́ àbí kò lọ ṣiṣẹ́ ní NNPC àbí Chevron tó ti yẹ yín gbà yẹn bó ṣe rí gbà yẹn nìyẹn bọ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kí bàbá tó fi ayé lẹ̀ àwọn náà gbádùn pé yes a jẹ́ gbajúmọ̀ nínú entertainment yìí kọ̀sùpà tó tẹ̀ nǹkan tó wà ọmọ mi ni díwọ̀n ọmọ mi ni káàdì mi ni lọ́ba sọ pé bàbá díwọ̀n ló fún káàdì so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé eventually wọ́n fi wá yan gàn pé yes ọmọ mi nìyẹn. lẹ́yìn ọ̀dọ́ ṣé ẹ̀rí bá ṣe mú èmi gan ń kọ́gbọ́n mọ̀ pé sọ fún yín láti ilẹ̀ pé ọ̀dọ̀ ọ̀gá àtẹ̀wé lèmi wà so èmi náà ń kọ́gbọ́n bìṣẹ́ lẹ́yìn ọ̀dọ́ náà dẹ̀ ń kọ́ mo dẹ̀mọ̀ kẹ́dẹ̀ ń gbádùn ẹ̀ bàbá ìgbà kan owó yẹn wá dé àbúrò mi tẹ̀ ń sọ pé ńgbà kan tó ń ṣe ojúde ọba ń pé ta ló gbé ọmọ ẹ̀ wá ń pé ó náà wà fẹ́ pé àwọn péjọ síbẹ̀ ní pé díwò àti bàbá ìgbà kan owó yẹn dé sa ẹ jẹ́ àdìsọ bẹ́ ṣe tó nígbà tó wá di pé kíní yẹn wá dé báwo ni ìgbà yẹn náà ṣe wá rí sà. ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kì í ṣe mímọ̀ ṣe Ọlọ́run ló ń fà lébàríkà sí nǹkan ká ṣiṣẹ́ kọ́ ni ká lówó ṣe rí mò ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní ọdún méje gbáko la fi ṣe iṣẹ́ yẹn bẹ́ẹ̀ yẹn tó ń lọ bẹ́ẹ̀ tí àti ẹ̀rọ ń pa owó a kàn ń ṣe torí pa nífẹ̀ẹ́ sí nǹkan tá fẹ́ ṣe ni ṣe rí passion yẹn tá fi ṣe yẹn ṣe rí èmi dẹ̀ máa ń fún àwọn ọ̀dọ́ l'advice ṣe rí àwọn ọ̀dọ́ wá ń sìn shortcut náà máa ń wá kí n ṣiṣẹ́ ń sìn kí n ti sáré rówó yẹn kí n sáré ṣe rí ó nígbà téèyàn máa plant. nígbà kan ṣe kí tó bá wù wá ká ẹ̀dẹ̀ pé nǹkan tíyàn bá fúrúgbìn tíyàn plant kò lè wù overnight ó máa water ẹ̀ ó máa rókó ẹ̀gbẹ́gbẹ́ kí koríko má di lọ́wọ́ ó máa take root kó tó bẹ̀rẹ̀ sí ní hù ká tó sọ pé ó máa so èso gbogbo patience yẹn làwọn ọ̀dọ́ wá ń sìn yóò ní everybody fẹ́ hammer everybody tí wọ́n kí mo sọ nípa ọdún méje èmi tí mo kúrò lamẹ́ríkà o BMW ni mò ń wà lamẹ́ríkà o. tẹ wà ní Hollywood tẹ ń live
bàbá lifestyle mo wá dẹni tó ń gbé lébùté mẹ́ta drive face alágbàdo but èmi ò tiẹ̀ ro gbogbo yẹn gbà yẹn iṣẹ́ ìṣá mo fẹ́ ṣe mo dẹ̀ fẹ́ succeed mo fẹ́ succeed but ṣe ríbi ta ti tẹpá mọ́ṣẹ́ yẹn téèyàn bá ń ṣe nǹkan kéèyàn máa bẹ Ọlọ́run ọba pé fàlùbáríkà sí bẹ́ẹ̀ yín àná mo sọ pé èèyàn kan ti pè wá nísìnyí pé aṣọ yín mo fẹ́ máa fún yín làwọn kan ti pè pé òkè ẹ wá báwọn eléyìí sọ̀rọ̀ á fún yín lówó ẹ wá bá wa bá ẹ wá ṣe MC bí ẹ wá ṣe lè ẹ wá program yìí yẹn gangan a fẹ́ máa sponsor ẹ̀ ló ti yẹ yín Nigerian biz wa Guinness wa a fẹ́ fowó sí program yìí yẹn program tẹ̀ ń ṣe a fẹ́ máa ṣe advert wa ń bẹ̀ bọ́lá wọn dẹ̀ ṣe gbàdúrà wa ní tí àwa náà bẹ̀rẹ̀ sí ní rí nǹkan di iṣẹ́ tá à ń ṣe yẹn ẹ sọ̀rọ̀ ọmọ ṣe rí ní Hollywood àpè àwọn ara examples táwa rí ni pé ṣe rí entertainment is a glamorous business ẹ̀wọ̀n pípa táwa ń dàgbà tẹ́ bá wo àdúgbò àwọn tán lówó tán níyì nígbà yẹn doctor architect engineer ni ló ti yẹ yín tẹ́ bá wo ẹgbẹ́ orí street yín àbẹ́ anywhere a ní Mr. kìnìkan engineer ni architect kìnìkan ni but ìgbà táwa máa lọ àbúrò àwa rí pé wéré mi ni ẹni tó ń gun limousine ẹni tó ní private jet entertainer ni most ni wọ́n jẹ́ ló ti yẹ yín ṣùgbọ́n táwa náà wá padà sí Nàìjíríà pé ṣẹ́rí business tá a bá make it glamorous kò sẹ́ni tó máa fẹ́ sọ pé I want to be like Kenny and Diwo ṣẹ̀rì tí ọmọ kékeré kan tó bá jáde torí Kenny and Diwo tó ń gun Volkswagen àbí tó ń gun kẹ̀kẹ́ kò ní fẹ́ dàbí wọn á fẹ́ dàbí ẹni tó ń wò lókè tó ń wò wájú ni la ṣe ní òkè àwa náà láti package business yìí láti glamorize ẹ̀ ló ti yẹ iṣẹ́ wọn kí mo sọ fún yín tẹ́lẹ̀ pé even òbí mi bàbá mi ní music kẹ̀ àìrọ́ kò jọ same thing náà ló ṣẹlẹ̀ sí Davido tí bàbá ẹ̀ ní àníwèé mo ní kó lọ kà mí òun ní music ló ti yẹ yín but bàtà àwọn náà bá rí i pé potential wà yín ò ní pé kéèyàn má lọ kàwé o ẹ mọ̀ pé Davido náà ó padà ó lọ kàwé yẹn náà ni o but after tó bá kà tó bá táwọn òbí ẹ lọ́rùn o lè wá face passion ẹ o ṣe rí ìwé yẹn gan náà tó máa ń help yan because á jẹ́ kó lè invest tó bá make owó ìtàn wàá lè invest wàá lè negotiate contract wàá lè yẹmọ̀ gbogbo àwọn tèmi ń bá yín sọ̀rọ̀ àwa náà market fún wọn nìyẹn gbọ́kàn déédéé wá bá wa market a package torí pa kàwé ni so it's good to have that education so gbàtí nǹkan mi náà bẹ̀rẹ̀ sí ní dé ẹ jẹ́ ká glamorize ẹ̀ tá a bá package ẹ̀ a ní lè charge owó tó tún pọ̀ sí so tí n bá gbé ọmọ àti mo gbé dé ọ́fíìsì ẹ tí mo ní mo wá negotiate kan ìwọ náà ò ní fojú yẹpẹrẹ wò mí ò ní wò pé ẹni tó ń béèrè 30 million yìí tó gbé kẹ̀kẹ́ wá ẹ bá fún 2 million kó máa lọ jàre tó ti yẹ yín àtẹ́mi náà bá dé ọ́fíìsì tí mo ti Kenny wà lẹ́yìn mi tó bá kan ọmọ tàbí Range Rover wàá wò mí dáadáa kó tó fi ìlọkulọ̀ lọ mí tó ti yé yín ìyẹn náà ń pè ní packaging and it's part of education ni tó bá glamorize bó bá gbé gbà ẹ bó bá ṣe gbé gbà ẹ náà ṣe máa bẹ́ẹ̀ náà ṣe máa bẹ́ẹ̀ gbé so ìyẹn ló jẹ́ káwa náà kì í ṣe pé bóyá ọmọ àná ó dá náà ìyẹn pé ó yẹ mọ̀ pé ó soft ó but it's part of the business àwọn nǹkan tẹ ẹ̀kọ́ náà lẹ padà gbé wá ẹ káwá sọ ń pa foundation tẹ́lẹ̀ tó jẹ́ pé òun ni everybody wá ń jẹ lọ́ngbọ́mù ń bẹ̀ ẹ̀ tí wọ́n á di pé ẹ̀ǹkan fẹ́ máa sọ̀rọ̀ lásán ẹ̀ tí wọ́n á fẹ́ mú ọ̀rọ̀ olórin ẹ fẹ́ mú mọ́ bó ṣe di pé ẹ bẹ̀rẹ̀ sí kàn wọ́n lónìí mọ́ra nìyẹn kí ló gbé ń débẹ̀ yẹn àti pé kí lẹ rò ṣe é rò pé mo kọ́ àtún mẹ́kọ̀ọ́ owó kí la fẹ́ máa sọ wọn lónìí sí kọ̀sìn kọ́ tẹ́ gbìn gbà yẹn òun lẹ́bọ̀dì jẹ́sìn sàn. ẹ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe mọ̀ pé Ọlọ́run bọ̀ ní sọ̀kalẹ̀ èèyàn náà ló máa lò èèyàn ló máa rán ṣe mọ̀ pé èèyàn kan náà ló wá pè àwa pé ẹ máa bọ̀ ẹ ti ẹ̀já jọ ṣe náà káwò so ṣẹ́rí tí èèyàn bá ti ń ṣe nǹkan tó ò bá ro tara ẹ nìkan tó bá ń ro ti bó ṣe máa da fún community bó ṣe máa da fún state bó ṣe máa da fún ìlú Ọlọ́run á bless ẹ ó di dandan but tó bá ń jẹ́ pé èmi nìkan ara ẹ nìkan ló ń rò ó ní rìn jìnnà ó ní lọ you won't go too far so ṣẹ́rí àwọn nǹkan ta tún wá ṣe subsequently bí nǹkan tẹ́ sọ pé iṣẹ́ orin ta open record label ṣe extension àwọn nǹkan ta ti dé gbogbo nǹkan ta ti rí náà ni mo sọ fún yín pé ibi tá à ń gbé tẹ́ bá wo apá òsì wa ẹ rí Eddie Murphy tẹ́ bá wo apá ẹ rí Mike Tyson àbí kẹ́ rí Evelyn Champagne King àwọn tó ń kọrin àbí actor àbí actress so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn all entertainment ni dẹ̀ fẹ́ box ara wa sí kọ́nà pé eléyìí nìkan là ń ṣe gbogbo ènìyàn lè ṣe ìtò bá dẹ̀ lè tó bá wà knowledgeable wà háyà ẹni tó lè bẹ́ẹ̀ ṣe but idea yẹn wà mọ̀ pé ìwọ ló la idea so
ìdajì inú ẹ̀ káwọn èèyàn wa máa bá wa náà ni ẹ̀gbọ́n mo ní talent mo ń kọrin mo ń rap help me but mi ò báà láyé fẹ́ help ẹ báyìí ibi tí remedies ti jí dèdè àwọn mẹ́ta yẹn wá bá wa pé à ń kọrin èmi ń rap èmi ń ṣe mọ̀ kí báyìí ẹ bá báyìí ṣe báyìí ní rẹ́kọ̀d ta lè sọ pé a máa bá yín play lórí rédíò wọ́n ṣà ń wá ok wọ́n ṣe mú wọn wọlé power studio ok jọ Túndé bá mi produce wọn kákan gbàjẹ́ ìsinmi la fi ṣe nígbà yẹn àmọ̀ pé àwa náà tún help ara wa ni ó ti yẹ yín sọ gbà míì wàá máa ń ran ẹlòmíì lọ́wọ́ ò ní mọ̀ pé ìyẹn ló wá tún ṣínà tó yẹ pé at the height of it we had over 50 artists from Lagbaja to King Sunny Ade, Shina Peters, Kingsley K, Paul Play, Dairo, KC Fresh, kò sí gbàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ kan tẹ́ ṣe pẹ̀lú Two-Face Idibia ó ti ṣe díẹ̀ tẹ́yìn àti brother yín kẹ́kẹ́ wá ní ó ń sọ̀rọ̀ mo ní mo gbádùn bàbá Adéwà gan bàbá sọ pé à ń ṣiṣẹ́ o àmọ́ èmi tún máa ń ṣe kíni èmi tún máa ń gbádùn o ẹ̀ ń sọ pé àwọn ṣó tẹ́ lọ ṣe káàkiri nǹkan lábíjan ní kíní ẹ̀ ń sọ pé experience yẹn ń gbà mí tó bá dé pé wọ ibì kan pẹ̀lú Two-Face ẹ̀ ń gbẹ́ fẹ́ lọ yẹn máa wò pé kí ló dé ẹ bá wa sọ ń pọ̀ wọn experiences ìrírí tẹ rí ngbà yẹn tó di pé ẹ ti bẹ̀rẹ̀ tẹ̀lé wa ń lọ káàkiri tẹ́ ń gbórin orin Nàìjíríà tẹ́yìn náà wá sọ di international kìíní káàkiri sà. Òyìnbó máa ń ní if you are going to think at all think big má ro rẹ pin tó bá máa ṣe nǹkan kan rárá ṣé kò fi gbogbo ipá ẹ gbogbo agbára ẹ kò fi sà àwa bá ṣe bẹ̀rẹ̀ sí ní rí bàtà bẹ̀rẹ̀ pẹ̀lú remedy ìgbà yẹn tàbí ṣàkọmọ́ wọ́n ń pè wá láti Ghana pé that music send it to us now àti wọn record label gan ló pè wá látọ̀hún pé ṣé òun lè máa kagbà òun láyè kóun máa print ẹ̀ kóun máa tà bóun á máa fún wa lówó àní wà á máa send owó láti ó ní náà pé tóun bá ta 100,000 òun á ṣe account fún wa òun á fún wa lówó tiwa máa tà ń gbà yẹn kájọ máa kò sí tó ti yẹ so yẹn mo ṣe ní tíyàn bá ṣe nǹkan gbàtí Ọlọ́run á kàn wò pé ẹni yìí ti jẹ́ tó fi lé ìlú lẹ́sẹ̀ bóni ní nǹkan tá a rò ẹgbẹ́ àti ẹ̀rọ pé Nàìjíríà nìkan náà pọ̀ nǹkan tá a bẹ̀rẹ̀ Nàìjíríà tó bẹ̀rẹ̀ tó ṣe èké tó bẹ̀rẹ̀ sí lọ káàkiri tó fi jẹ́ pé ẹ̀ níbi ní péjọ kan bàtà bẹ̀rẹ̀ pẹ̀lú Two-Face náà wọ́n kàn pè wá láti Jamaica ni ìyẹn ló gbogbo Mali ṣe wà pé orin kan mú ilé ẹ̀gbọ́n bíi àní gbogbo ní Jamaica àgbéwẹ̀ nọ́mbà ní African Queen pé they play every day pé òun gbọ́ pé àwa la wà ní charge ẹni yẹn pé òun fẹ́ mọ ẹni yẹn pé ká máa mú bọ̀ á níbo mà ẹ wà ní Victoria Island ní àdúgbò yìí ó ní Jamaica mà pé máa ń dàtí wà bọ̀ báwo la lè máa ṣe ó láwa mélòó àwọn máa ń fẹ́ lọ ẹ̀yìn ìlú lẹ́fẹ̀ẹ́ wá tó ṣàwárí nìkan àgbẹ̀ ó ní as a matter of fact ṣé mo ká mo kàn máa ṣe pé festival kan kọ́ mọ̀ káwọn fẹ́ fi ọ̀nà Bob Marley ká mú Two-Face wá ká kó àwọn dancer ẹ̀ wá ká kó kíní kan wá ká pa àwọn máa ṣe ticket àwọn ti book hotel ní mo sọ yàrá 2 la lọ jẹ́ kí bàtà débẹ̀ gan àwọn tá a la ìjọ 3 la máa lọ àfẹ́ ló tó ọ̀sẹ̀ 2 tó wọ́n jẹ́ ká lọ pẹ̀lú wọ́n bá mi wá as a matter of fact bàtà débẹ̀ Two-Face máa perform ṣùgbọ́n ní pé àwọn ọmọ pé Africa ní táwọn ọmọ pé rátápá ara ẹ̀ bóni ẹ ṣe lọ tó ń wẹ̀ yẹn ẹ jẹ́ kí n tún wá fún yín ní kan nígbà tá wọ́n mú wa lọ àwọn ibì kan lórí omi tẹ́gbà ń lọ from one island to the other àwa wà lórí small yacht kan ṣá èmi kẹ́kẹ́ Two-Face àṣà àtóbi Nàìjíríà mẹ́pẹ́ náà Jamaica kan wọ́n kó wa lọ sí island kan yórí ni mo gbọ́ yẹn bracket n bá pe gbogbo ẹ pé chairman tó àwọn kan láìkẹ ní àwọn kan pé orin ẹ dùn gan àwọn láìkẹ ní tí mo sọ yìí social media ò tí ń tán social media àṣà media kẹ́yìn lẹ́yìn máa lọ́jọ́ máa mú wá. so ìyẹn ni pé téèyàn bá ń ṣe nǹkan kó má rò ó pé agbègbè ẹnìkan ló máa dé àwa láti pe bracket pé ọ̀gbẹ́ni orin ẹni mò ń gbọ́ ní Jamaica 6,000 miles away yìí tó ti yẹ yín so bó ṣe bẹ̀rẹ̀ ní pẹ̀lú Two-Face tẹ́pọ̀ máa pè wá àpàfọ́n fún president àpàfọ́n fún lọ́balọ́ba fún joyè governors títí tẹ́pẹ́ Grammy gan Two-Face tẹ̀lé wa lọ Grammy tẹ́pẹ́ òun gan ni the first African artist tó máa win MTV award
adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kì í ṣàwà Ọlọ́run náà ló kàn fi àlùbáríkà sí pé ẹ ti ṣe iṣẹ́ yìí o. àsìkò ti tó. ẹ ṣe gan sa nǹkan tèmi kọ́ lára yín tí kò dẹ̀ fẹ́ kọ́wọn ọ̀dọ́ náà kọ́ ni pé máa sọ fún yín sì ni pé gbogbo ọdún 39 àti ìkejì yín Kenny Ogungbe ìjọ wàsà kò hàn síta mi ìmọ̀ bóyá ẹ̀ ń ṣe sínú ni sà bí ìjà tó jẹ́ kí bí ọ̀rọ̀ owó tó dúró nǹkan tá à ń sọ yìí sà ọ̀rọ̀ owó ńlá ó ti ṣe kí ni ó ti dà yín pọ̀ báwo lẹ ṣe ṣe sà káwọn èèyàn wọn ọ̀dọ́ kọ́ náà lè rí nǹkan kan lára yín. Jerry, ó wà very easy. Ó wà very easy. But it's very hard to practice. Ṣé kò tí mo sọ yẹ màá sọ kankan. Bàbá mi kó tó kú, ó pe àwa méjèèjì. Ká ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà mo rí ẹ̀yin méjèèjì yìí. Ọ̀rẹ́ ni yín ẹjọ́ ń rìn ẹjọ́ ń ṣe kòríkòsùn ni o. Pé bọ̀ òun fẹ́ fún wa ládvice kan. Nǹkan méjì ló máa ń fa ìjà ọ̀rẹ́ o. Owó àti obìnrin. Owó àti obìnrin. Oníjọ́ tẹ́ bá bára yín ní situation tẹ́ pé ìkan náà àwọn méjèèjì yẹn fẹ́ fa ìjà, ó fẹ́ fa ẹ̀pìn, share. Yóò ti yẹ yín. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ṣé rí ọ̀rẹ́ mi àti Kenny a ti ń bábọ̀ látọjọ́ àmúgàrí. Even l'Amẹ́ríkà tí mo ń sọ yìí pàtà ń ṣe student tẹ́wé kò sówó ẹmọ̀ nípa mo ní dọ́là ti change àwọn òbí ò lè fowó ránṣẹ́ mọ́ pé àwa gan fàṣẹ́ ni ẹ̀sùn ọjọ́ tàti ìjọ mú gàrí ìjọ tàti ìjọ tásébẹ̀t pẹ̀lú ṣáwá tí ò tẹ̀sẹ̀ ranú ẹ̀ tàti ìjọ jẹ́ tàti ìjọ nínú ìjọ kò sówó àṣìṣọ́ rẹ̀ wa lọ ṣé ìgbà tó wó bá wá dé la máa jà ìjọ 10 naira àìjọ pín ní ìjọ 20 naira àìjọ pín ìjọ 10,000 àìjọ pín ṣé ìgbà tó wá di 1 million la máa wá bẹ̀rẹ̀ sí ní jà. No. If you value your friendship tó bá value ọ̀rẹ́ yẹn ṣe rí wẹ́dá owó wà bí kò sówó èmi àti Kenny ṣe máa jọ rẹ̀ a dẹ̀ ní understanding yẹn láàrin kì í ṣe pé bóyá à ń jà o but a kì í jẹ́ kíjà wá di ìjà a kàn lè ní misunderstanding wo báyìí mo fi pé ó yẹ ká gbé gbà o èmi lè ní irọ́ báyìí mo fi pé ó yẹ ká rìn sí o but at the end of the day we disagree to agree because a mọ̀ pé èmi mọ̀ pé nǹkan tó ń sọ yẹn nǹkan tó máa jẹ́ àǹfààní fún mi ni òun náà dẹ̀ mọ̀ pé nǹkan tèmi ń jàdù yẹn nǹkan tó máa benefit àwa méjèèjì náà ni so kì í ṣe pé bóyá à ní disagreement but à ń jẹ́ kó dé level tó máa di pé get out. Ọ̀túnba bá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ yín ṣàtúrẹ́ yìí tún ti kúrò ajẹ́ pọ̀ wọn tó jẹ́ pé owó yìí ti wà ìgbà yẹn ìjà yẹn wá tún lè sí kílẹ̀ rò ó lè fa ewu ìyẹn tẹ́ pé owó ti wà àwọn ìjà yìí ṣe foundation ni àbí. Well, two things èéfín ni wà tí ó bá ti wà lára ẹni yẹn tẹ́lẹ̀ ẹ mọ̀ pé wọ́n ní nǹkan tí èèyàn nígbà lólówó àti tálákà ló ti máa kọ́ mo ti ṣàpèjúwe fún pé ẹni tèmi àti ẹjọ́ mú gàrí tẹ́lẹ̀ pé àjọ mú tẹ́ pé even bó jẹ́ kan ní wà lówó kọ́ ni àjọ ń pin ni tí Kenny bá lọ bì kan tán fún ní 1 million àmúdájú tèmi tí ìbá tiẹ̀ sí ń bẹ̀ àmú tèmi wá ó dẹ̀ mọ̀ pé tèmi gan-an bóyá mo lọ kí Tinubu ni àmú lọ kéèyàn kan tán gbọ́ pé ẹgbàá 500 ó mọ̀ pé so there must be trust then ìtẹ́lọ́rùn kéèyàn má máa wo aago aláago pé ìbájọ bẹ̀rẹ̀ kínní yìí ni báwo ló ń ṣe wá ní 2 million tèmi sì ní 500,000 téèyàn bá ti ní ìtẹ́lọ́rùn mo ṣe ní èéfín ní ìwà kò sí bá ṣe lè bó mọ́lẹ̀ ayọ̀ tó ti yé yín so the other part of it ni àwọn téèyàn bá surround rẹ̀ pẹ̀lú àwọn tó wọ́n mọ̀ bí tẹ́tí ń bá bọ̀ wọ́n á dé níjọ́ kan wọ́n ní why tó gba fún owó yẹn ó yẹ kẹ́ pín kọ́lì ní kinní kan òyìnbó òun ra káà báyìí ó ti kọ́lé kinní kan why tí wọ́n sì wá níbi tó wà wọn mọ̀ nǹkan tẹ́ni yẹn ń ṣe extra ìtí mo ń sọ yìí family gan máa pẹ̀lú tí wọ́n máa sọ títí kan ìyàwó sef ìyàwó gan lè ní bọ̀ ìwọ ló ní talent jù náà ìwọ ló ń ṣebí ìwọ ló ń kọrin ìwọ ló ń jó ìwọ ló ń ṣe gbogbo ẹ̀ jù náà ìwọ ló ń sọ̀rọ̀ jù náà pé so wá ìtẹ́ máa pín owó yẹn equally so bẹ̀ yẹn ni èèyàn ti máa tọrọ lọ́wọ́ Ọlọ́run pé k'Ọlọ́run fúnyàn ní wisdom ọgbọ́n ìmọ̀ àti òye téèyàn máa fi máa handle àwọn because irú ẹ̀ kò lè ṣe kó má wáyé ó lè jẹ́ àbúrò ni ó lè jẹ́ ẹ̀gbọ́n ni ó lè jẹ́ àǹtí ni ó lè jẹ́ even ìyàwó ló máa wá tó máa ní ẹ̀jẹ̀ àmì bọ̀ tó mọ̀
yóò mọ̀ ìwọ làwọn èèyàn fẹ́ràn jù náà, ìwọ ní kinní kan jù náà, so ó yẹ kó tẹ̀ ti lọ dá tiẹ̀ lẹ̀ kó ti ṣe báyìí kó ti ṣe báyìí. But ṣe téèyàn bá mọ ibi tóun ti ń bọ̀ tó dẹ̀ value friendship ẹ̀ tó value ọ̀rẹ́ yẹn, ò ní jẹ́ kí gbogbo nǹkan yẹn, because owó á tán èèyàn ló máa kù. ẹ ṣe gan ẹ̀gbọ́n mo ní bàbá tí yànnà fún àfẹ́yìn ẹ̀dọ́ náà mú yẹn ṣe kí ni ẹ fi sọ́kò bàbá tí wàá bá débi kan tó yẹ pé akọ̀dídí gbọ́ níjọ́ kan náà ni pé àwọn ti yan kọmíṣánná kan ní Ogun State lábẹ́ bàbá wa Senator Ìbíkúnlé Amósùn, ó bá jẹ́ ẹ̀gbọ́n wa ní Commissioner for Information and Strategy. Àárín yẹn kó ń bọ̀ ó kọ̀ hàn sí wa ní gbàm, ṣé yẹn náà ṣe tí. Ìyẹn jẹ́ nǹkan tí ẹ pé a ti ń sá eré ẹ̀ for some time. Ṣe mọ̀ pé life ó dàbí ìwé ni, chapters ni, tó bá ka chapter 1 wà pàdé wà lọ sí chapter 2, so gbogbo bá ti ń bàbọ̀ tá ti lọ school, secondary, university, bẹ̀rẹ̀ lé repower, AIT, pàjùbẹ̀dé, start business tiwa, bẹ̀rẹ̀ Kenny's music, bẹ̀rẹ̀ prime time, chapter ni. So mo dẹ̀ ti wá jókòó tí mo ti ń wò pé look, gbogbo nǹkan tá à ń sọ tá à ń complain lórí rédíò tá a máa ní ìjọba ọ̀dá, kíní kan ọ̀dá, nepa ò sí náà, ṣáà kan máa jókòó lójoojúmọ́, a máa jókòó pálọ̀ wa, a máa complain ni. If you are not a part of the solution, you are a part of the problem. Èmi wá decide pé mi ò ní jẹ́ ara wọn tọkàn máa jókòó pálọ̀ máa complain, jẹ́ ká lọ darapọ̀ mọ́ àwọn tó ń ṣèjọba, káwa náà wo ìtàlẹ̀ bá wọn ṣe ń bẹ̀. Ìyẹn ló sún mi dé òṣèlú. Ibi tá ti wá ń ṣe òṣèlú yẹn lọ, tí mo padà lọ sódògbólú, tí mo bá wọn fi APC múlẹ̀ lódògbólú, jẹ́ pé wọ́n win ní òdògbólú rí. Tá dẹ̀ bá wọn fìdí ẹ̀ múlẹ̀ tẹ́ pé a dẹ̀ sa ipá tá a dẹ̀ deliver òdògbólú local government fún APC. Ìyẹn náà ṣe wá pé ok, a rí pé ẹ serious ń pa kíní yọ, ok, ẹ máa bọ̀ náà kẹ́yìn náà wá contribute ìtẹ̀lé síjọba. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa, leader mi, mentor mi, Senator Ìbíkúnlé Amósùn, former governor of Ogun State, táwọn pè wá pé ká wá bá wọn darapọ̀ mọ́ ìjọba, mọ́ cabinet. Bàbá mo torí gbà tẹ̀wọ̀n commissioner ẹ̀ èmi náà ṣe àwọn research mi ṣe àwọn ìwádìí kan, wọ́n ní àsìkò yẹn ẹ rí àwọn iléeṣẹ́ ńláńlá ẹ rí gbé wọ Ogun State ńgbà yẹn, pé báwo lẹ ṣe ń gbà yẹn tó yẹ pé owó yẹn kọ̀ lọ sókè, wọ́n dẹ̀ ní kò sí bàjẹ́ fẹ́ ṣe ń pé Ọ̀túnba Dayo Adeneye wà lára àwọn tó yẹ kí ní yẹn ṣe ń gbà yẹn pé iléeṣẹ́ kọ̀ pọ̀, èmi tí mi ti bá rí màá bèrè lọ́wọ́. Kì í ṣe èèyàn Ọlọ́run ọba ni gọ́vnà wa Senator Ìbíkúnlé, ṣe rí Ogun State Ogun State àtàwọn ọmọ ìlú ìpínlẹ̀ Ògùn àjẹ́ tó yẹ pé our business minded, tó ti yẹ yín tẹ́ bá wò láti gba àwọn bàbá wa, bàbá Odútọ́lá tires, 33, Wadata shoes, Òyìnbó pín paper mill, ó ti pẹ́ táwọn Yorùbá àwọn ọmọ Ògùn tán ti ń dá ilé iṣẹ́ lẹ̀. The reason tí àwa tún ṣe rí wọn attract sí gọ́ọ̀mẹ̀ntì ìgbà yẹn, ìyẹn ti Senator Ìbíkúnlé Amósùn, a provide enabling environment, a fà wọ́n mọ́ra pé international breweries ẹ wà, ṣé èló nílẹ̀, ilẹ̀ mélòó lẹ nídìí, a fún yín ní discount, a fún yín ní tax rebate, ọmọọṣẹ́ tó máa ṣiṣẹ́ ẹ̀rọ wà. Ogun State ní population tó máa ṣiṣẹ́ tẹ́ pé a ti bá yín train wọn, kí lẹ fẹ́ ń bẹ̀, ẹ fẹ́ ṣe agric ní ilẹ̀ wà lógun State tó fertile tó ṣe pre-grid lẹ fẹ́ ṣe. So a kún wá open agencies pé from tó bá ra lẹ̀ ní o títí tó máa fi gba CFO, tó máa fi gba tax clearance, tó máa fi gba gbogbo a máa fún yín láwọn èèyàn tó máa bá yín work through gbogbo process yẹn tẹ́ pé kẹ́kàn bẹ̀rẹ̀ iṣẹ́ ni. So gbogbo yẹn ni ó jẹ́ kí àwọn ilé iṣẹ́ máa yàbọ̀ lógun sí àjẹ́ nígbà tó mọ̀ pé Èkó ti wá choke tẹ́ pé tó bá lọ fẹ́ dá ilé iṣẹ́ lẹ̀ tó nídìí bíi 100 plus àbí 6 acres, ibo ló ti fẹ́ rí lẹ́kọ̀ọ́ àbí níkẹjà, ibo ló ti fẹ́ rí, then wọ́n má dẹ̀ wá bá ẹ rí gan, owó iyebíye ló máa jẹ́. So yẹn ló jẹ́ kí Ogun State wà position láti attract àwọn industries yẹn. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ náà pé gọ́vnà wa gbàtà tá a máa fi kúrò mẹ́jẹ̀ wẹ̀ over 425 industries in Ogun State and still counting. Ṣègùn wọlé tó ti gbọ́ yẹn bàbá ìmú afẹ́bẹ̀ lọ́wọ́ yín pé torí gẹ́gẹ́ bá ti bí òṣèlú ṣe ń lọ sìn, òṣèlú ti kúrò ń pé bàbá arúgbó kan ló ń ṣòṣèlú, irú yín báyìí, irú àwa báyìí náà lọ́wọ́ tó president France, president kìíní kan, kí lẹ wá rò tẹ́ fẹ́ sọ nípa irú ẹ̀yin àti irú àwọn colleague ń pé kò gbọ́dọ̀ já arúgbó nǹkan mọ́ ló ń ṣe ẹ̀sà, irú ẹ̀yin báyìí, irú àwọn báyìí tá à ń tẹ́lẹ̀ yín báyìí náà sà, ìgbésẹ̀ olóore bá lè gbé
torí pé ọ̀rọ̀ òṣèlú ẹ ti ṣe ó dàbí pé kò tí ì dípò ti balance fún gbogbo èèyàn láti kó pàṣà. irọ́ ṣe rí ilé ayé yìí bí football game ni bí ọ̀rọ̀ bàbá mi a ní life is like a football game tó o bá wọn train kó wọ jẹ́sí kó máa warm up lórí sideline kó máa fi wọn coach pé mo ready o mo ti wọ boot mi o jẹ́sí wa o mo ready anytime the coach mo lè gbá tó o bá ready kó máa practice kó máa warm up pé kí coach náà rí pé ok o but tó bá kàn jókòó pálọ̀ ẹ̀ tó yẹ pé big brother ló ń wò látàárọ̀ ṣúlẹ̀ kó tẹ social media Instagram kankan ni tó dẹ̀ ń dúró pé kí èèyàn kan máa bẹ́ẹ̀ ṣe lábùjá kò lè ṣeé ṣe o. Àwọn founding fathers wa Baba Awólọ́wọ̀, Anthony Enahoro, Nnamdi Azikiwe, they were in their 20s. They were in their 20s ìgbà tán jà fún òmìnira Nàìjíríà. In their 20s, 23, 24, 26. Ṣó ti yé yín? But bó dẹ̀ ṣe wá sún tẹ́ pé àwọn ọ̀dọ́ wa ẹni tó máa ṣe tó máa wá gbé sákàkà wọn làwọn wá o. Bọ̀ nǹkan tó máa bá ìgbésí ilé ayé wọn pé ẹ lọ yan gọ́vnà ẹ lọ yan sẹ́nítọ̀ yín wọn láwọn ò ráyè. Ẹ̀dẹ̀ fẹ́ kí ìlú tòrò ẹ fẹ́ kí ìlú dáa. So kì í ṣe pé bóyá a fi ń blame wọn o but tẹ́yìn tó o bá kópa tó o bá bọ́ síbẹ̀ kí ìwọ náà bá wọn ṣe kó bá wo bọ́n ṣe ń ṣe nǹkan tó decision tán bá make ó máa fara ti ni o. Ọ̀túnba 2023 níbo là ń lọ sàn ibo là ń darí sí toró dàbí pé ìnira yẹn dà ń pé ó fẹ́ lè fún aráàlú báyìí sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé aláti kópa náà àmọ́ bẹ́ẹ̀ yìí ṣe wò sà 2023 tó ń bọ̀ yìí sà ṣé pínpín ni ṣé kìíní ni kílẹ̀ yìí fẹ́ fi ojú àgbà tẹ́ fẹ́ fi wo bá ṣe ń lọ sàn. Kọ́lọ́run dẹ̀ mí sí tẹ́rí 2020 tá a wà yìí ó dẹrùn ká má sọ mí ó dẹrùn ẹ rí bí àìsàn covid yìí bó ṣe da nǹkan rú kì í ṣe Nàìjíríà nìkan kì í ṣe Áfíríkà nìkan gbogbo àgbáyé ni ìyẹn ni pé tọ́lọ́run tó fi ń rán wa létí pé òun ni Ọlọ́run ọba pé ká máa rántí òun ká slow down gbogbo gbùdùgbùdùgbùdù wa ó ti wá pọ̀ jù mo ń lọ bí lẹ́ni mo ń lọ bí lọ́la àti ẹ̀ wá rántí pé even planet tá à ń gbé yìí gan ká ti tọ́jú ẹ̀ so ẹ̀yin tí ń bèrè 2023 sí àníkọ́lọ́n tí ẹ̀dẹ́ mi sí àmọ́ pé gbogbo alámàlà 2020 já lágbára Ọlọ́run o bọ̀kátì ẹ̀ kọ́kọ́ survive 2020 yìí náà ṣùgbọ́n gbogbo wa láti kópa nínú bí Nàìjíríà ṣe máa Nàìjíríà dáa ṣó yẹ yín a need leadership ni ṣùgbọ́n leadership tá à ń sọ yìí náà kì í ṣe ọwọ́ Buhari nìkan ló wà kí wọ́n ṣe ẹ̀rí tẹ́ bá bọ́ ti tàn sí tẹ́ ń lọ sí ẹ̀rí pépà lórí títì Buhari kọ́ ló sọ síbẹ̀ ẹ̀rí gbogbo agbami ẹ̀rí flood everywhere gbogbo gọ́tà ló ti block ṣé Buhari ló sọ ike pure water àbí ló sọ sínú síbẹ̀ ni ìbéèyàn kan gbé bẹ̀yàn kan ní ṣọ́ọ̀bù ńbẹ̀ ó dẹ̀ rí pé gọ́tà yẹn block o clean yẹn ẹ̀dẹ̀ máa níjọba ọ̀dà government is bad ìwọ gangan fúnra rẹ̀ ṣé ìwọ ti ṣe tó yẹ kí ìwọ ṣe tó tọ́ tó yẹ kí ìwọ náà ṣe so a láti béèrè lọ́wọ́ ara pé ipa wo lèmi náà ń kó nínú Nàìjíríà máa dayé. Oúnjẹ ìbílẹ̀ wo ni Ọ̀túnba ń pé ẹ fẹ́ jẹ oúnjẹ ìbílẹ̀ ń sìn yín pẹ̀ ó pé ok mo fẹ́ jẹ oúnjẹ báyìí oúnjẹ wo ni. Tí n bá rí ẹ̀bà pẹ̀lú Ìjẹ̀bú ẹ̀gúsí kó wá fi ẹja kíká kó má sí tòmẹ́tò ata púpọ̀ ńbẹ̀ kó jẹ́ ògìrì àti irú náà máa fi ṣe ẹja kíká pẹ̀lẹ́bà tó dáa ìyẹn ni regular but tó bá yẹ pé oúnjẹ tó bá yẹ pé tí mò ń jẹ daily ẹ̀yẹn jẹ́ dòdò mo lè jẹ dòdò àtẹyin mo lè jẹ dòdò àtẹwà mo lè jẹ dòdò àti gàrí tó bá tà ti bá dòdò lọ kò síjọ́ kan tí mi ò ní jẹ dòdò mo fẹ́ràn dòdò bàásọ́mọ Ìjẹ̀bú láti jẹba. Bàbá ń gbẹ fẹ́ kọ̀fẹ́ sinmi ní kí mo fẹ́ gbórin ìbílẹ̀ tí wàá ń gbé mi tẹ̀ fẹ́ gbọ́ àfẹ́ gbọ́ wọn tó lóyè gbogbo lórí òun ilẹ̀ máa ń gbádùn tẹ́ pé ọ̀rá nínú bàbá yín jó sí lónìí wo. Ẹni tó bá ti wọnú mọ́tò mi rí á mọ̀ pé òun ò lè gbọ́ hip hop nínú mọ́tò mi mo sọ́rí o ẹ̀yin Davido tó bá wọnú mọ́tò mi wàá gbọ́ Àyìnlá Ọmọwúrà ebi kì í pagún dálẹ̀ wàá gbọ́ Haruna Ṣọlá wàá gbọ́ Sunny Adé wàá gbọ́ Yusuf Ọlátúnjí
àwọn nǹkan tèmi máa ń gbọ́ nìyẹn sakara fuji juju àwọn orin tó yẹ pé tó bá gbọ́ àwọn orin 30-40 years tó sì mọ́ gbọ́n wá àwọn nǹkan tèmi máa ń gbọ́ tí n bá fẹ́ relax nìyẹn pé mo wọnú mọ́tò àbí mo fẹ́ yàtọ̀ sí ìyẹn tó bá dẹ̀ wá jẹ́ Sunday màá wá gbọ́ jazz o. òun lẹ ti gbọ́ yẹ kí bàbá kò sí bọ́ọ̀ ṣe lè ṣe bàtà bá gbọ́dọ̀ bọ́ sórí amóhùnmáwòrán báyìí sí pé wọ́n sọ nípa àjù Davido sí àjù Wizkid sí iṣẹ́ là ń fìyẹn ṣe so àdé láti ṣe náà. bẹ́ẹ̀ni mo gbọ́ ẹ̀yìn àti Dáre Àtàlàdé ní bí ọ̀sẹ̀ tó kọjá mo gbá àwọn oníwọ̀n bàbá wa wọ́n ti ṣe lọ́wọ́ bàbá ìmọ̀ràn fọ́wọ́n ọ̀dọ́ ìlú wa báyìí tán ọ̀dọ́ lẹ́yìn náà torí gẹ́gẹ́ bí jọ sọ ẹ̀ ìjọ ìbáwò gan mi gbé èmi kan tó bàbá sì fit bẹ́ẹ̀ ìmọ̀ràn fọ́wọ́n ọ̀dọ́ torí gbogbo ọ̀dọ́ lọ ní yóò lé kíní ni pé kí kúrò nílùú wa kí máa lámẹ́ ẹ̀rẹ́ ti sọ pé kò dẹ̀ rí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe ń wo ìtàn ìmọ̀ràn fọ́wọ́n ọ̀dọ́ tó ń wo ìgbà ìsà. ṣe rí òyìnbó á ní the grass is always greener on the other side until tó bá débẹ̀ ìwọ náà rí pé kò easy take it from àwa tá ti débẹ̀ mi ò sọ pé ìlú òyìnbó ò dá o ẹ bá lọ opportunity kó lọ kó padà wálé ilé làbọ̀ sí mi oko nǹkan tèmi máa sọ náà ni mo ti sọ ń bẹ̀rẹ̀ yẹn pé kéèyàn find the passion ẹ̀ tó bá rí nǹkan tẹ́ pé inú ẹ̀ ń dùn sí láti ṣe bó jẹ́ teacher ló fẹ́ ṣe o bó jẹ́ shoemaker ni o bó jẹ́ tailor ni o bó jẹ́ mo lọ́rẹ̀ẹ́ tó yẹ pé ó fi ṣe Guinness sílẹ̀ tẹ́ pé marketing director ni ó ní aṣọ ṣá lòun fẹ́ máa design àwa gan fẹ́ discourage ẹ̀ àwọn ṣáà ní nǹkan tóun fẹ́ ṣe ni àwòṣù ó kè ó tiẹ̀ máa ṣiṣẹ́ yìí lọ ó ní tóun bá ṣe ń ṣiṣẹ́ yìí lọ òun ò ní fi concentration sí. Today, Maya Atafo is one of the biggest designers in the world. So, but ó tètè realize pé nǹkan tóun fẹ́ ṣe tó máa múnú òun dùn ni pé bó jẹ́ èèyàn kan mo ránṣọ fún bó jẹ́ èèyàn 100 ni nǹkan tó máa múnú mi dùn. So, fún àwọn ọ̀dọ́ wa tẹ́ bá tètè if you find something that you love doing bó jẹ́ writing ni o bó jẹ́ photography ni o ṣe pẹ̀lú passion fi gbogbo ipá ẹ̀ kó fi sa àrípọ́ lọ́wọ́ àfà lùbáríkà ó lè jẹ́ ọdún kan ó lè jẹ́ ọdún méjì ọ̀nà ìbẹ́ àwọn ìmọ̀ sọ pé ọdún méje làwa fi ṣe pàtó Ọlọ́run dẹ̀ máa lóhun dé. So find your passion, do it with hard work and smart work o mọ̀ kó mo tún sọ náà pé ká ṣiṣẹ́ kọ́ ni ká lówó but do it smartly. bàbá tó bá fẹ́ kàn sí yálà bóyá lórí social media bóyá Facebook kọ̀ọ̀kan kí ni báwo ló ti lè kàn sí. ẹ lè kàn sí mi lórí social media handle mi Dayo D1 Adeneye àti Dayo Adeneye lórí Instagram Dayo Adeneye lórí Facebook Dayo Adeneye lórí Twitter Dayo D1 ọ̀kan Adeneye lórí gbogbo àwọn handles yẹn àti WhatsApp àti gbogbo ẹ̀. àwọn tó ń wò pé bóyá pé ẹgbẹ́ nọ́mbà bá fún nọ́mbà bá pàápọ̀ àwọn ọlọ́mọdé pé bàbá nọ́mbà yín ṣé ẹ máa pè fún wọn bóyá wọn. nọ́mbà mi ò kò mi fi bo 08077339607. òun lẹ́tí bàbá pè yẹn bàbá mi pè lẹ́ẹ̀kan sí. 08077339607. àwọn ẹ̀yin ọlọ́mọge ẹ má pè o. ẹ tó bá níṣẹ́ fún wa tó bá ní business. òun lẹ́tí bẹ́ẹ̀ bàbá adúpẹ́ lọ́wọ́ yìí gan. ẹ ṣe gan. ẹ máa rí yín bá. ẹ̀gẹ́ tí mo sọ lẹ́ẹ̀kan pé èmi gan náà ṣe kí ni mo kọ́ ọgbọ́n torí mo ní kékeré làwa ti ń wo ìlú wa dẹ̀bi pé ọ̀nà ni pé a tún wá bá yín bá a tún wá jọ jomi tó lọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀yìn àti kẹ̀kẹ́ iṣẹ́ tẹ́tí ṣe o kò ní parí lágbára Ọlọ́run ẹ̀dẹ̀ náà mọ̀ yín sí. ẹ̀yin ọ̀dọ́ eléyìí ń ṣe pé bàbá kọ́kọ́ ti pé 60-70 eléyìí yàtọ̀ wọ́n dẹ̀ sọ ní èdè tiwa ni bàbá ti gbé Hollywood wọ́n ti gbé ẹgbẹ́ bí Yorùbá ṣe dá bó ṣe dá lẹ́nu wọn ìwọ tó ti lóṣù kan tó ti ṣe wẹ́wẹ́wẹ́wẹ́ mo ti fún ọyìn báyìí díwà láti wá báyìí lọ́fíìsì èdè wa tábà ti wá báyìí kò sí bó o ṣe ń lè sọ èdè tiẹ̀ kó fi bọ́ ọ̀rọ̀ ayé sọ̀rọ̀ Ọ̀túnba ẹ ṣé gan lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà bóyá Àbújá máa ti wá bá yín lágbára Ọlọ́run tó gbó bá jẹ́ tọ́lọ́run lágbára ẹ ṣé Ọlọ́run. gan owó nìyẹn ẹ lólùfẹ́ wa dúpẹ́ lọ́wọ́ iṣẹ́ tẹ́lẹ̀ wọn àti jẹ káàkiri tẹ́wọ̀n àtòrí lórí Nigbati àwọn ògbésò yìí máa lọ lórí YouTube náà káàkiri ni nǹkan tẹ́ fífẹ́ ẹ fi síbẹ̀ bàbá náà máa rí lórí YouTube ẹ kí wọn ẹ ṣàdúrà fún wọn ìwọ́n tó bá dé olórin ní ẹ tailor ní ẹ fashion tó ń ṣe pẹ̀lú entertainment àwọn ẹni yìí àwọn ọlọ́ṣẹ́ kí ni lọ́lẹ̀ foundation yẹn èjì lórí láàrin ṣẹ̀gẹ́ṣẹ̀gẹ́ wọn àbí lọ́nà àwọn bíi ilé òkú láti pélé pọ̀ adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run akíwò yẹn ló lè fẹ́ wàá tún yín ní ọjọ́ mi ọjọ́ rẹ̀.